ẹ gbọ́ ẹ̀yin wo ni Aliu sọ pé ẹ fẹ́ gbé alákọ̀ọ́kẹ́ ṣubú ọlọ́run oríṣiríṣi nǹkan lèèyàn máa rí lórí social media yìí ẹ ṣé wọ́n tún máa ń gbé ẹni ilẹ̀ ẹlẹ́ ṣé wọ́n tún máa ń gbé yẹn ṣubú ni ìwọ tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ṣé ní táìmù yìí Akeem ó gbọ́ nǹkan tí Solape sọ ni ó ní it's already too late for herself ó ló ti late fóun ṣé ní táìmù yìí ni wọ́n wá fi hù pé wọ́n fẹ́ gbé ṣubú àwọn kan fẹ́ dìtẹ̀ mọ́ àwọn kan fẹ́ gbé ṣubú àṣàò bíi ti báwo èyí máa ronú kẹ́ tó sọ̀rọ̀. Lizzy is always coming out to social media to cry wolf every time. Ó máa sunkún kó ṣàánú òun kó ṣàánú òun at the same time ó ń lù àwọn èèyàn jìbìtì why crying ẹ̀yin náà lẹ́dẹ̀ tún sunkún pé wọ́n fẹ́ gbé ṣubú. Tó bá mọṣẹ́ òun ṣe ni ṣó yẹ káwọn èèyàn máa sunkún pé ó gbé àwọn kò fáwọn ní refund iṣẹ́ tó ti ń ṣe for over 20 years. Iṣẹ́ tó ti ń ṣe for over 20 years. Ṣó yẹ káwọn èèyàn máa sọ pé kò fáwọn ní refund o kò fáwọn nígbà kò fáwọn láwo. Ṣé masses ló fẹ́ gbé ṣubú ni àbí láàrin òun àti customer tọ́jọ́ ń gbowó tó ń dá pépà fúnra wọn tó ń parọ́ fúnra wọn tí ò sí lẹ́ǹbí kankan. Ó talẹ̀ ìjọba àwọn yẹn ra lẹ̀ ìjọba wọ́n ní àwọn ò rà mọ́ ó di wàhálà ó fún wọn lówó wọn padà so ta ló fẹ́ gbé ta ní ṣubú. No sórí iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ tó ń gbà ẹ̀ fún ló ń ṣe. Ẹ̀yin kan máa kóra yín jọ ẹ fẹ́ wá defend alákọ̀ọ́kẹ́ o ìwọ ò kówó náà kó wọ́kọ́ fi ra lẹ̀ náà because ọ̀rọ̀ yẹn máa tó sọ ó máa dùn ún sọ tó bá sọ pé ilẹ̀ Aliu lélẹ̀ gbogbo yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó tẹ́ ń kígbe ẹ̀ tẹ́ ń praise ẹ̀ lójoojúmọ́ fi £1 lọ ra lẹ̀ lọ́wọ́ ẹ̀ o at least ó yẹ kí gbogbo ẹ̀yin warriors tó ń kó jẹ̀ kiri ó yẹ kẹ́ ẹ ti ra ilẹ̀ ẹyọ kan kẹ́tẹ̀ ti nílẹ̀ tiyín lẹ́yìn tẹ́ ẹ ti ẹ̀ fojú hàn pẹ́ pera yín warriors especially ìwọ tó gbé tikú tó yẹ kó pa alákọ̀ọ́kẹ́ kó pa ẹ́ dànù ìwọ gan yẹ kó tẹ̀ ti nílẹ̀ ẹyọ kan tó bá yẹ pé you even believe in the business tó ń ṣe ọ̀rọ̀ àṣẹ sọ. Alákọ̀ọ́kẹ́ is somebody you reckon with she's the best. Kí ló wá dé látijọ́ tó ti ń sìn ẹ̀ tó ti ń fọ̀jà pọ́n ẹ̀ kiri tó ní ilẹ̀ tiẹ̀ wọ́n ti ta Florida wọ́n ti ta California palm wine wọ́n á tún ta yẹn náà kò dẹ̀ bó ṣe ń pọ̀ ẹ̀ kiri kò dẹ̀ ta sánsán fún ẹ náà kò kówó lápá rẹ̀ kò kó 10 million 20 million ṣe bó tún sọ pé billionaire l'Aliu abẹ́ ẹ̀gbọ́n ni Aliu bó ṣe wà yẹn billionaire yóò rúgbọ èèyàn níbi billionaire jẹ́ ti ọ̀rọ̀ yẹn ó ti wọ́lẹ̀ wájú Solape ó pèrè ẹ̀ ní trillionaire ó ní Aliu billionaire ṣé kò wá yẹ kí billionaire Aliu wèrè oníkaro white kóun náà ti mú owó kó ti fi dé ilẹ̀ mọ́lẹ̀ àwọn owó ló wá ń ralẹ̀ ẹ máa rí pé kí n ṣàwọn warriors ló ń ralẹ̀ àwọn tó ń ralẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ jà wọ́n fẹ́ bá Ìyábọ̀ Òjó jà wọ́n fi pé wọ́n oppress Lizzy káwọn support ẹ̀ owó onígúgúrú owó ẹlẹ́pà tí first aid ń sọ pé kẹlẹ́ máa dín àkàrà iṣẹ́ táwọn warriors ń ṣe ni ibo náà ti fẹ́ rí lẹ́yìn kan máa fẹnu jà kiri gbéyàn tó ti sínwín. Aliu show us your land lọ́dọ̀ Solape at least ọmọ Solape ló pé rẹ o prefer Solape sí ìyá ẹ̀ Solape gangan ni ìyá tó bí ẹ torí òun ló pọ́n ẹ̀ dàgbà ó yẹ kó tẹ̀ yẹ pé lọ́fẹ̀ẹ́ ló fò kán tiẹ̀ fún ẹ nílẹ̀ kan kí ìwọ náà sọ pé ilẹ̀ tiẹ̀ rèé àbí mọ̀mọ́ olómi lábẹ́ Ọlájí race cottage ó ti sọ pé ó máa fún mi nílẹ̀ lọ́lájí race cottage alọ́ lárí àràbọ̀ mọ̀mọ́ gan wọ́n scam mọ̀mọ́ ọmọ yẹn burú kò síyàn tí ò lè lò ó fún ìwọ tó bá ti gbórí ọ̀bọ̀ dání
Aliu ò bá ìfẹ́ ẹ fẹ́ fún para ẹ̀, ò bá ìfẹ́ ẹ para ẹ̀, kò sí orí wo nípa fẹ́ ṣe pọ̀, orí wo nípa fẹ́ ṣe ẹ pọ̀. Kò ní fún yín nǹkan kan torí ó ti mọ̀ pé ẹ lè jẹ́ nǹkan kan nú ayé. Somebody they should reckon with. Have you reckoned with her? Kó tí ẹ acquire Cali tó bá dáa fún ẹ Aliu láti ọjọ́ tó ti ń pọ́n ẹ kiri. Ìwọ náà wà tí ní California lẹ́nu. Ìwọ náà wà tí fẹ́ kọ́ California tán. Bí Solape ṣe ń fẹnu já sí fún yín, nǹkan tẹ́ fẹ́ gbọ́ ló ń sọ fún yín. But she will never show you the way. She will never show you the way of how she's making it, but she will be lying to you because obviously she doesn't want you to make it. Ẹ máa sìn tẹ́ ẹ máa fi kú ni ó sọ pé 8 years ẹ ti ń bára yín bọ̀. 8 years yẹn, Aliu, it's enough for you to get California. Tó jẹ́ pé one plot kí ìwọ náà ti fẹ́ ẹ̀kọ́ tán kọ́ sọ pé ṣẹ́rá Aliu ṣẹ́rò pé kéré ni. Àwọn nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. Tí àwọn ará àta ò bá tẹ̀lé lé kọ́, ẹ̀yin warriors ó yẹ kẹ́ ẹ lè kọ́lé látara èèyàn tẹ́ ẹ̀ sìn tẹ́jọ́ ń kóra yín kiri. Ṣèbọ́ sọ pé ó ń dáa fún yín. Ó ní sí mama mílíọ̀nìà nìyẹn náà. Gbogbo èèyàn ní mílíọ̀nìà, bílíọ̀nìà, trílíọ̀nìà. Bọ̀dá àlàtí àfẹ̀ṣẹ́ jẹun náà trílíọ̀nìà náà ni. Ilẹ̀ gbogbo yín dà. Ta ló wá fẹ́ gbé Solape ṣubú sí? Torí ìgbà tó jẹ́ pé yín gan tẹ́ wà ń sẹ́kù ẹ̀ rí ṣe inú ayé tẹ́ ẹ máa fi support láti bára lẹ̀. In fact bẹ́ẹ̀ ṣe pọ̀ tó nu warriors kò yẹ kí ilẹ̀ yẹn gan ó yẹ kán ti talẹ̀ yẹn tán especially ẹ̀yin tẹ́ ẹ̀ ránṣọ bí òkú mọ́ṣúárì. Irú Aliu bó sọ pé ikú tó yẹ kó pa Solape kó pa òun ó yẹ kí irú Aliu bó ṣe wà yẹn ó ti yẹ kó ti acres ló máa ní báyìí. Gbogbo etí beach lẹ́kọ̀ọ́ Aliu ló yẹ kó rà tán. Ìwọ tó ń reckon with Solape. Nobody is manipulating anybody. Let me let you understand. And it's not by kéèyàn máa ranjú kéèyàn máa pariwo. The math is just not mathing. Aliu, ìwọ náà ṣe calculation. The math is not mathing. Ọ̀rọ̀ tó ń sọ kò ṣe mọ̀. The math is not mathing. That is where the problem is. Ó máa sọ̀rọ̀ àwọn èèyàn ní bá bẹ́ẹ̀. And you want people to trust and believe you? How? Ó sọ kíní kan. Ó ní wọ́n fẹ́ kó padà sórí ilẹ̀ yẹn ṣe bóun ló ń talẹ̀ kí ló dé tí ò lè lọ sórí ilẹ̀ yẹn mọ́. No be the land wey she sell for 5 years all of a sudden ó dé wọ̀ fún ó wá nítorí pé wọ́n fẹ́ ambush ẹ̀. No be her land for 5 years tó fi polówó California pẹ̀lú jingle lórí social media. Ó wá ní wọ́n fẹ́ lọ ambush ẹ̀ lórí ilẹ̀. So ilẹ̀ tó tà fọdún 5 tó sọ pé ó ti tà tán according to you ó lè dórí ẹ̀ mọ́. Ní ìwọ tó talẹ̀ fọdún 5 pẹ̀lú jingle tó ní ọwọ́ ayé nú ó wá di èèwọ̀ fún ẹ sí ò lè dé bẹ́ẹ̀ mọ́. Ọ̀dẹ̀ yẹn tún wá manipulate tí ẹ kì í fọpọlọ manipulate. Ó nítorí pé ó ní ẹ pé wọ́n fẹ́ ambush ẹ̀ torí ẹ̀ ń sọ pé kó padà lọ sórí ilẹ̀. Ẹ̀yin èèyàn mi, look at these people. Wọ́n kàn fi rọ́bù rọ́mọ́lẹ̀, wọ́n kàn fi rọ́bù. Ta ló fẹ́ ambush ẹ? You said kì í ṣe ilẹ̀ ìjọba, kàn mú proof wá pé ilẹ̀ ìjọba ni. Àwa náà sọ pé ó yá padà lọ sórí ilẹ̀ yẹn kó lọ proof ẹ̀ fún wa pé kì í ṣe ilẹ̀ ìjọba. You said wọ́n fẹ́ ambush alákọ̀ọ́kẹ́ ẹ̀. Torí ẹ̀ ń sọ pé kó padà lọ sórí ilẹ̀. Ọdún 5 ló máa fi talẹ̀ yìí. Tó ń gun trailer, tó ń gun caterpillar, tó ń sọ̀, tó ń rìn kiri, tó ń fò kiri lórí ilẹ̀.
You see this place, you see that place, èèyàn kan ló ra eléyìí, èèyàn kan ló ra eléyìí. Okay, nígbà tí èèyàn tó talẹ̀ tí ò lè dórí ilẹ̀, àwọn tó wá ra lẹ̀ ńkọ́? Ẹ̀yin èèyàn mi. Ọ̀rọ̀ yìí ó lọ fà ẹ̀yin èèyàn mi. Èèyàn tó talẹ̀ fún yín ò lè dórí ilẹ̀, ẹ̀yin tẹ́ wá ra lẹ̀ ńkọ́? Àmà ní ṣàṣedànù nílé ayé wa. Àmà ní báráyé fọwọ́ tì. Àmà ní kan àgbákò. Ẹ mà ti ṣàṣedànù báyìí. Okay, ẹ jẹ́ sọ fún yín what will play out. Tí ò bá ti lè dórí ilẹ̀ yẹn, right? Ẹ gbọ́ lórí show ẹ̀, mo máa fún yín lẹ́ǹbó mi. Dájẹ́ pé ilẹ̀ yẹn gan ò exist. Wọ́n kàn fi gbá àwọn èèyàn ní pé wá ralẹ̀, ilẹ̀ ìjọba ni. The land initially did not exist. Òun àtàwọn ní kíní ministry nájọ dì pé a máa fún ẹ nílẹ̀ fún wa lóye báyìí ìwọ ta after 5 years kò sí nǹkan tẹ́lẹ̀ fẹ́ ṣe torí kò sí refund mọ́. The land never existed. Ó kàn fi ń gbá àwọn èèyàn. Ẹ̀rí ó sọ pé lẹ́kọ̀ọ́ tẹ́ bá fẹ́ ra lẹ̀ ẹ wà careful from her as well. Ṣé ò nìkan ló ń talẹ̀? Ṣé ìbílẹ̀ ò talẹ̀? Ìbílẹ̀ máa ń kọ́lé sórí ilẹ̀ lóríṣiríṣi. Ìjọba ò máa gbá àìmọye èèyàn tó ń kọ́lé sékù. Bẹ́ẹ̀ ni ìgbà tá a ti kọ́ pé orí tiyín àtara yín ẹlẹ́dàá tiyín máa gbàbọ̀dè ẹṣin tiyín máa jì sí kòtò kẹ́ ẹ lè kọ́ ará yòókù lọ́gbọ́n. Àwọn tó jẹ́ tó ń jà fún àwọn ò ralẹ̀ ń wò. Ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ gbèjà ẹ̀yin lẹ lọ ralẹ̀. Òun ò lè dé orí ilẹ̀, ẹ̀yin ò lè dé orí ilẹ̀, ìjọba ti gbà. Kí ló wá sọ fún yín? I go give you land for another place. Anywhere tó bá fún yín, tó bá yẹ pé tí omi lẹ ralẹ̀ sí tẹ́lẹ̀ kò sí tí omi mọ́ ń sè. You will be forced to accept another location that has nothing to do with initially ibi tó rò kó fẹ́ plan. Tó bá tẹ̀ gbé yín kúrò lẹ́kọ̀ọ́ tó lọ fún yín ṣe mọ̀ pé Tipa Garage làwọn wà ń sìn nìbàdàn tó lọ fún yín lẹ́yìn Tipa Garage kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí o. Kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí. Ẹ̀yin tó jẹ́bọ̀ Èkó, you will be forced to raise your children in Ibadan. Bọ́dá láti. Ṣẹ́dẹ̀ ẹjẹ́ ń sọ kí ní kọ̀ fún yín. Àwọn warriors wọ́n pẹ̀lú àwọn tó ba ayé Solape jẹ́. Wọ́n rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Bọ̀ torí pé àwọn ti lára owó tẹ́yìn san tẹ́ fẹ́ fi ralẹ̀ náà sọ fún irú àwọn Àlíù yẹn. Ẹ rí pé ó ń bóra, ó ń bórúgbọ̀n, ó ń bórun ẹpọ̀n. Lára owó tó ń sọ tẹ́yìn san tẹ́ sanwó lẹ̀ ló ti gbé fúnrú àwọn Àlíù yẹn. Àlíù price ẹ̀ ò lè ju 100,000 láti wá máa defend tó bá ti fẹ́ cast. Ẹ rí pé ó ń fi ṣan fi gbogbo ìgbésí ayé ẹ̀ defend. Wọ́n mọ̀ the right thing o, wọ́n dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. But of course ó wá ń yí pé wọ́n fẹ́ gbé ṣubú. Ta ló fẹ́ gbé ṣubú? Gbogbo wọn lọ́jọ́ dì. Mo ní Àlíù ò lè ralẹ̀ ìgbà tó ń gbọ́ fún ara ẹ̀ mọ bí ọ̀rọ̀ ilẹ̀ ṣe jẹ́ kò lè ralẹ̀ náà. Òun náà ń lo àṣíríṣẹ́ láti máa jẹ́ kẹ́yìn fíìl pé ṣe bá Àlíù ló ń defend ẹ̀ Solape gbájú ẹ̀ ló fẹ́ wá ṣe lórí social media. Ó forúkọ Ìyábọ̀ Òjó ó manipulate ẹ̀ fún yín ó fi talẹ̀. Ẹ lè question ara yín náà. Nísìnyí nǹkan tí Ìyábọ̀ Òjó wà involved with the payment and everything ó tún dárúkọ Ìyábọ̀ Òjó. Ẹ question ara yín náà. Wọ́n wá ń jáde wọ́n ní wọ́n fẹ́ ambush ẹ̀ ni wọ́n fẹ́ gbé ṣubú ni. Ẹ lè question ẹ̀ náà.
Sherry Aliu, mo ti any question what mo fẹ́ bẹ̀rẹ̀ aside from all these things. Ní pé iṣẹ́ wo gan pàtó ló ń ṣe? Because alákọ̀ọ́kẹ́ sọ pé billionaire ni. Ọkùnrin kùnrin. Torí ojoojúmọ́ tó bá wá sórí social media, ó polówó aṣọ, ó polówó bàtà, ó polówó fíìmù. Alákọ̀ọ́kẹ́ ti ẹnìkan. Ìwọ gan ránṣọ ju bọ̀dá láti gan lọ. Bọ̀dá yà àti ọkọ ìyàwó tó ń sanwó orí ẹ̀. Ìwọ gan ránṣọ ju bọ̀dá láti lọ. Ìwọ kọ́ ló ti lọ dá gúrùpù sílẹ̀. Iṣẹ́ wo gan pàtó ló ń ṣe? Ṣé ìwọ àti Solape ẹjọ́ ń lu gbájú ẹ̀ ni? Ẹjọ́ ń ṣe gbájú ẹ̀ papọ̀ ni. Alákọ̀ọ́kẹ́ ti ẹnìkan for somebody, a married woman. No respect of auntie mi. Show more. No decorum, nothing. Wọ́n máa ṣe bí ọmọ aláta. Kò sí impact kankan tó make. You are not even in a closest circle. Torí ẹ̀ẹ̀mejì ló ti wọ̀n ẹ́ lépè tọmọtọmọ. Tó ti kọ̀ sí àwọn tó sọ pé kò fòun lẹ̀ bá jàjà fóun. But because torí pé bí àìníṣẹ́ lọ́wọ́. Torí ẹ̀ ló ṣe retain ara ẹ pé wo ibo ló fẹ́ kọjú sí. The way you talk about her, the way you measure, it's not even Shezi Mama will defend ẹni, Ṣadé Bímpé will defend ẹni. Kí ló wá dé títí ẹ̀ wá gba tó gbòdì bẹ́yìn? Ó rẹ̀ wo gan ló ṣe ẹ́ tó tó yẹn. If not that, ó fẹ́ fi orúkọ ẹ̀, ó fẹ́ fi kérò. Irú ẹ̀yin báyìí tẹ́ ẹ̀ ṣe báyìí. Ẹ̀yin lẹ́dẹ̀ máa ń tètè bí ìtú èèyàn jù. Ṣé ẹ mọ̀ ṣá? These people that are doing, tí kíní gan tí yọ̀gàn bá ti pọ̀ jù, ó máa já ọbẹ̀ ni. Àwọn ló gbàbọ̀dé jù. Tí pẹpẹ furu bá ti pọ̀ jù. They betray more than anything. Tán bá rí ẹ lórí social media, ó máa ṣe yín sí ọ̀rọ̀ àkọ́kẹ́ ló ń sọ. Yes, of course, ó máa ṣiṣẹ́ owó ẹ̀. But now, it's becoming something else. Like you are jobless. For you that they call alákọ̀ọ́kẹ́, content creator, ìwọ billionaire náà, content. Àlùyọ àbí aluminium. Content creator, ó ń bó ṣégè. Cream kan, jam àgbákò cream tí Lizzy ń lò, òun náà ló ń fún ẹ tó ń lò. Ó tí ẹ lè fi ọpọlọ, kò ṣòwò kàwé, kò ṣòwò mọ̀ nǹkan tó ń sọ. Ká tó lè rí ẹ wò, is by connection kẹ́ tó rí warriors tó kàwé. Gbogbo wọn máa ṣe rádaràdá ní àtọ̀gá àtọmọṣẹ́. You don't use mouth to defend somebody. You let their actions defend them. Solape ṣe pé pọ́mọ máa kú. Ìwọ fún ara ẹ náà ṣe pé pé yọ̀kan náà máa kú, wọ́n máa gbé sí. Kí ni ìyàtọ̀? To see warriors wey get sense is by connection. Tó kàwé is by connection. Tó mọ nǹkan tó ń ṣe is by connection. Gbogbo ibi tó gbogbo wọn jọ sùn síbì kan, wọ́n jọ kọrí síbì kan. This one, tó bá ti fún 100,000. Ó máa dún. Ṣé mọ bí rédíò Lizzy ṣe máa ń dún non-stop yẹn? Báàdì ò ṣe máa dún nìyẹn. Lizzy ò bá ara ẹ̀ gan mọ̀ pé this is fake love, it's not real love. You are just using that to gather crowd. It's not real love. Ó ti lé ẹ ò ṣe lé, ó ti ṣépè fún ẹ ò lọ. Ní ìmọ̀ nǹkan tó ń ṣe. Ní ìmọ̀. Wọ́n wá fún business yín ni, máa ṣe kíní. Ẹni ò ṣàǹfẹ́nu ẹ̀ rojọ́. Gbogbo eléyìí tó ń sọ,
Oh, right now. She don't get mouth. She know they defend herself. You are just a nuisance on public domain. You are just a nuisance. Bó ṣe rí nìyẹn. Nuisance yóò mọ nǹkan tó ń ṣe. Ibi báyìí la wà. Ṣé rí bẹ́ẹ̀ ṣe ń fi rọ́bùrọ́ mọ́lẹ̀? Your foundation is already shaky. Both you and your mentor. Ọjọ́ tí gbogbo ẹ̀ bá crumble lẹ́yìn lórí báyìí. Ibi báyìí la wà ṣá. Kò sẹ́nibọ̀dì tó fẹ́ gbé ṣubú. Iṣẹ́ ọwọ́ ẹ̀ tó bá mọ́ ni kò ní máa rí ṣubú. Torí pé iṣẹ́ ọwọ́ ẹ̀ ó ní bá nínú. Torí ẹ̀ ló ṣe ń rí gbogbo nǹkan tó ń rí. Ó di olè mọ̀ ẹrú, ó di jìbìtì mọ̀ ẹrú, ó ń rù yẹn kiri. Ó wá ní wọ́n fẹ́ gbé ṣubú. Nǹkan tó máa gbé ṣubú ò ti wà nínú ẹrù ẹ̀ ni. Òun gbowó olówó òun pa á má bẹ́. Ó fún wọn nílẹ̀. Òun lù wọ́n jìbìtì. Ẹni wọ́n fẹ́ gbé ṣubú. Ìwọ ló máa fọwọ́ ara ẹ ṣe rẹ̀ náà. Na here we dey. No be una. Tí ì rí nǹkan.